Taba make use of all the resources and facilities around us to ease the transition. And to relieve us of the stress of the trauma. Ẹ rí pé ayọ̀ ni nígbẹ̀yìn. Ṣe rántí láàwí, àrí ìgbọ́dọ̀ wí, ikú ẹ̀dá tó dá gbogbo eléyìí lẹ̀. Ẹ bá ṣe mí lóore kan. Ẹ má tiẹ̀ ṣe bí ẹni pé ẹ rí kẹ́ fi gún lágídí. As far as sexual concern kò exist mọ́. Kẹ́ wá face ara yín. Kẹ́ fira yín ṣọkọ. Kẹ́ fọmọ yín ṣọkọ. Kẹ́ fiṣẹ́ yín ṣọkọ. Kẹ́ wá máa dán. Kẹ́ fira yín lọ́kàn balẹ̀ ló bá tán o. Á wá dàbí ẹni tí wọ́n rò pé kò lè pàgọ́. Ẹ wá ṣe bí eré. Ẹ wá kọ́lé alárinrin. Ẹ̀yin tèmi, ẹ lọ fún counseling. It's highly recommended. It's very good. Every victim, every survivor has a story to tell. Ẹ ní ìdí ẹnìkan tó máa tẹ́tí sí yín láti fún yín láàyè láti release and ease the pain and tension that you go through. Ṣé rọ́nà àbáyọ ìfẹ́ lòmíì tó bá lò kíákíá ni. Ẹlòmíì ẹ̀wẹ̀ slow and steady wins the race ni. Ṣùgbọ́n inú mi á dùn, ayọ̀ mi á kún. Tẹ́ bá lè try out gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀yin tẹ́ tiẹ̀ jáde, tẹ́ ẹ dá dúró, mo kí yín, mo yìn yín. Ẹ kú akọni ṣe. Ọ̀pọ̀ ló ṣì wà ńbẹ̀ o tó ń forí tì í, tó ń fara dà á. Ṣùgbọ́n bó pẹ́ bóyá oyè tó kará àwò ń bọ̀ wá kará ẹdẹ mọ̀kànmọ̀kàn báyìí lóye kàn. Ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo ilé tó dá tó ń tò tó ń dùn. Kédùmàrè kó túbọ̀ bá mi foyin fadùn sí. Báwa tá wà ní diaspora ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ọkùnrin wa, obìnrin náà ní tiẹ̀ o, ṣùgbọ́n àwọn ọkùnrin wa àṣejù wọn pọ̀ o. Àwọn ni wọ́n máa fi eku kan rẹ ọmọ méjì. Àwọn ni wọ́n á fàyà sí ṣòkòtò, wọ́n á tún fẹ́ mì sí kàfàǹchà. Ẹlòmíì ó tiẹ̀ bàjẹ́, á mú ìyá àtọmọ, á wò pọ̀, á mọ́rẹ̀ẹ́ àtọ̀rẹ́, á wò pọ̀, á mú ìyàwó ọ̀rẹ́ ẹ̀, á mú lánu. Ẹlòmíì aláya nílé, lálẹ́, níta, níbẹ̀rẹ̀ ni. Àwọn ọkùnrin wọ́n á múrun wájú, wọ́n á so mọ́ tìpàkọ́. Wọ́n láwọn ń ṣayé. Àwa obìnrin, àwa lọ̀tá ara wa o. Obìnrin ló máa kọ́lé. Obìnrin ẹgbẹ́ ẹ̀ ló máa lọ ja lẹ́yìn tá a fi bo tiẹ̀. Well, I guess it's one of the dynamics of life.
but ẹ jẹ́ ká tọ́jú ara wa. Ṣé rí Pẹ̀kẹ́lẹ́mẹ́sì ó ń tọ́jú ara ẹ̀ o, bẹ́ẹ̀ tọ́jú ẹ̀, ẹlòmíì á tọ́jú ẹ̀ o, ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbẹ́ ẹlẹ́gbà. After all, one man's trash is another man's treasure. Ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n yàn jẹ, tí wọ́n rẹ́ jẹ, tó jẹ́ genuine cases, ẹ bá mi nádàbí fún. Àdàbí is your currency. Tẹ́ bá ti wá nádàbí fún tán, kẹ́ wá bá mi tọ́jú ara yín. Go for help. Go to women's centers. Google it. Ask for help. Go to social workers. They are your friends. They are there to support you and not to hurt you. Wọ́n lè gbọ́mọ yín o. Tó bá dẹ̀ gbọ́mọ yín, fún dáadáa ni. Kò kí ń ṣe big deal o. Ẹ jẹ́ àtọ́jú ara wa. Bóòdì òdùn. Bí ìgbẹ́ nílùú rí o. When you're not happy, your children won't be happier in most cases. Àwọn ọmọ yìí ló máa ń jìyà o. Àwọn ló máa ń forí fa. Ẹ jẹ́ àtọ́jú ara wa. Ká lè rojú ráàyè tọ́jú àwọn ọmọ wa. Mo sì fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé in as much as tóyin bá ṣe wà láàyè, Pẹ̀kẹ́lẹ́mẹ́sì ó lè kan afárá, ó lè ba afárá jẹ́, ṣùgbọ́n oyin á tún afárá ṣe. Oyin á make another honeycomb. Ẹni kú òní tí ẹ gbé o. Ẹ má jẹ́ akúlẹ̀ dèkú o. Ọ̀nà àbáyọ tèmi mọ̀, ó ní mo sọ yìí o. Advice is to be given, not necessarily taken. Tó jù báyìí lọ o. Mo ṣe bí ṣán báyìí náà lọ́bẹ̀ oge. Àkótó.